ó dàbí pé ọ̀wọ́n gógó owó tó ti kó ọ̀pọ̀ èèyàn sínú ìnira tó di pé àwọn èèyàn ló ń tò sí báǹkì bí ìgbà téèyàn ń tò fún epo nílé epo. Ó dà pé kò ń ṣe àwọn aráàlú nìkan ló kàn ó kan àwọn ọlọ́jà àrọ̀lẹ́ náà, èèyàn àwọn olóṣó tí gbogbo èèyàn mọ̀ sáṣẹ́wó nítorí nítorí wọ́n ní ó ti pa ọjà wọn lára táwọn sì wà nínú ìnira. Ọ̀pọ̀ àwọn aṣẹ́wó tí wọ́n bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ pàápàá ní agbègbè Sango ní ìpínlẹ̀ Ògùn, agbègbè Allen àti Ọba Akran ní ìpínlẹ̀ Èkó àti àwọn agbègbè míì bẹ́ẹ̀ káàkiri ìpínlẹ̀ Èkó tó fi mọ́ ní àwọn apá kan ní agbègbè Challenge ní ìlú Ìbàdàn. Wọ́n máa ṣàlàyé fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́sẹ̀ tó kọjá yìí pé nǹkan kan fún àwọn báyìí o, àti pé látìgbà tí ọ̀wọ́n gógó owó yìí ti bẹ̀rẹ̀ ìní ara ò ti rókun tí ara ọ̀rọ̀ ìdìyà wọn mọ́. Wọ́n ní tẹ́lẹ̀ ó ní iye táwọn ń pa lójúmọ́, ó ní iye iná táwọn ọkùnrin ń kó fáwọn kòbàkòbà lójúmọ́, bẹ́ẹ̀ ló ní iye tí wọ́n ń gbà táwọn ń gbà lọ́wọ́ wọn lójúmọ́, ìyẹn àwọn baálé ilé tó ń fìyàwó wọn sílẹ̀ tí wọ́n wá ń ṣe ṣìnà lọ́dọ̀ àwọn. Ṣùgbọ́n wọ́n ní látìgbà tí ọ̀wọ́n gógó owó yìí ti bẹ̀rẹ̀ everybody ń pariwo no cash tí ò sówó tó di pé òǹkàlùkù ń fowó ránṣẹ́ sórí ara wọn lórí fóònù ni èyí tí wọ́n ń pè ní cashless economy. Wọ́n ní ṣe ni gbogbo nǹkan ti dá fún àwọn o. Wọ́n ní ṣe làwọn lọ ń fi kinní bí àwọn èèyàn kiri lójú títì báyìí pé láti wá wọlé tó àwọn. Ó ní ìyẹn ò tiẹ̀ wá dùn àwọn. Ó ní gbogbo àwọn oníbàárà òun ṣe pé wọ́n ti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, ó ló wù wọ́n kán sì máa ṣe lọ ṣùgbọ́n kò sówó lọ́wọ́ wọn. Ó ní bàbá tó wá ní kán tó ṣe ètò burú jù ni pé tán bá ṣe tán yàtọ̀ sí pé wọ́n láwọn ò lówó tán bá láwọn á fi owó ránṣẹ́, wọ́n ní níṣe lówó náà lè má wọlé tó sì ní ayédèrú owó ìyún fake alert nínú àwọn míì ń lò fáwọn lẹ́yìn tí wọ́n bá ti jà wọ́n mórí bẹ́ẹ̀dì gbogbogbò tí wọ́n ṣe gbogbo ẹ̀tẹ́ léraléra tí wọ́n fún wọn ní àkáǹtì pé kán fowó síbẹ̀. Wọ́n lẹ́yìn táwọn bá gbà tẹ̀jíṣẹ́ pé owó ti wọlé nígbà wọn bá dé báǹkì àwọn arípáyédèrú ni owó kankan kò wọlé. Ó ní níṣe làwọn kàn fi abẹ́ ṣòfò táwọn fi abẹ́ jóná tí ìnira sì ti mú àwọn báyìí láti nǹkan bíi oṣù kan tí gbogbo wàhálà ìṣòwò ètò ti bẹ̀rẹ̀. Àwọn náà wá bẹ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Muhammadu Buhari àti gómìnà báǹkì àpapọ̀ Central Bank of Nigeria orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Godwin Emefiele láti tètè wá nǹkan sí ọ̀wọ́n gógó owó yìí kí wọ́n jẹ́ kí owó kó pọ̀ níta. Wọ́n ní bíbẹ̀ ẹ̀kọ́ àwọn yóò bọ́ra sí yóò wọ ọmọlúwàbí fún wọn táwọn yóò sì gbé wọn ṣépè tí wọn ò ní bọ́nú ẹ̀, èpè gbígbóná tí wọn ò ní bọ́nú ẹ̀ láyé wọn. Ìyẹn bí wọn kò bá tètè jẹ́ kí owó wà ń ta káwọn baálé ilé àtàwọn ọ̀dọ́ kán lè máa wọlé kán máa bá wọn láṣepọ̀ gẹ́gẹ́ bí àwọn ṣe fi ń pa owó sápò ní ti àwọn.